bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n dúró gbágbáágbá sẹ́yìn àrólé Oòduà kábíyèsí onírìṣà ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì. Ṣùgbọ́n síbẹ̀ a máa ṣì rí ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá àti àwọn olólùfẹ́ kábíyèsí kan tí inú wọn ò dùn sí ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ làwọn kan nínú wọn ń sọ pé bó bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ọ̀hún ṣẹlẹ̀ tó rí bẹ́ẹ̀, a jẹ́ wípé ó yẹ kí kábíyèsí kó ṣe àtúnṣe sọ̀rọ̀ náà, kó sì wá ọ̀nà míì tí wọn yóò máa gbà láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ ní ọjọ́ iwájú, èyí tí kò ní kó àbùkù àti ẹrọ̀fọ̀ bá Ọọ̀ni Ilé Ifẹ̀ àti ìtẹ́ Oòduà tí kábíyèsí tó jókòó lé lórí. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀, kí ló fa ariwo, kí ló fa wuyewuye táwọn èèyàn fi ń ránṣẹ́ irú eléyìí sí kábíyèsí tá fi ń bínú? Ó máa ní àṣírí tí ọ̀dọ́mọkùnrin sọ̀rọ̀sọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára kan tí wọ́n ń pè ní torúkọ ẹ̀ ń jẹ́ Martin Otte, ẹni tí gbogbo ayé mọ̀ sí Very Dark Man tó mà tú nípa àtẹ̀jíṣẹ́ tí kábíyèsí Ọọ̀ni tó fi ránṣẹ́ sí ọ̀dọ́mọbìnrin kan tó náà jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní King Michi, tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ló máa ti da ariwo àti awuyewuye ńlá sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára, èyí tí àwọn èèyàn tó ti ń fà mọ́ra wọn lọ́wọ́ bí ẹni tí wọ́n fa ẹran náà mọ́ra wọn lẹ́nu. Ǹjẹ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ṣé Very Dark Man àti King Michi ni wọ́n ti jọ ń bára wọn sọ̀rọ̀ tí wọ́n ti ń bára wọn jà tán ní gbólóhùn asọ̀ lórí ẹ̀rọ ayélujára? Ṣùgbọ́n lásìkò tí King Michi tó wá fẹ́ fi àjùlọ hàn Very Dark Man tó gbé ọ̀rọ̀ síta wípé èèyàn ńlá lòun àti pé ọ̀pọ̀ àwọn èèyàn ńláńlá ló ti ń pe òun pé kóun dáríjì Very Dark Man kóun má bàa jà mọ́, ni ó máa fi àtẹ̀jíṣẹ́ tóun àti Ọọ̀ni tó fi jọ sọ̀rọ̀ ló máa fi síta. ìyẹn ọ̀dọ́mọbìnrin náà King Michi ló là ń sọ ọ́, níbi tí Ọọ̀ni Ilé Ifẹ̀ kábíyèsí gẹ́gẹ́ bí ó ṣe fi àtẹ̀jáde náà tó ṣe yà síta, inú kábíyèsí fúnra wọn iná kọ́kọ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ọ̀dọ́mọbìnrin náà wípé àwọn ń gbádùn ẹ̀ lórí ẹ̀rọ ayélujára gbogbo bó ṣe ń ṣe o, àti pé ìgbà wo làwọn lè jọ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀dọ́mọbìnrin náà wá sọ pé kábíyèsí pé òun láàrin ìṣẹ́jú 5, bẹ́ẹ̀ ni kábíyèsí ń pè é bí ẹ̀mẹ́ta léraléra àti ọ̀dọ́mọbìnrin náà tí ó sì gbé ìpè kábíyèsí, tí ó sì lọ́n fi ọ̀rọ̀ náà yẹn gbà pé kódà irú kábíyèsí náà inú ń dà òun láàmú láti bá òun sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí ni Very Dark Man inú máa lọ gbé sórí ẹ̀rọ ayélujára tó sì ń fi ìjákulẹ̀ àti ìbànújẹ́ hàn ìpè kábíyèsí ó lè máa pe irú ọmọdé bẹ́ẹ̀ láti máa pè é, ṣùgbọ́n tí kò tún ní gbé ìpè kábíyèsí tó wá lọ́n fi kábíyèsí ṣe ẹlẹ́yà lórí ẹ̀rọ ayélujára. Gbàrà tí ọ̀rọ̀ yìí tó ti jáde sórí ẹ̀rọ ayélujára, bó tilẹ̀ jẹ́ pọ́pọ́ ọmọ Yorùbá tòótọ́ ni wọ́n lọ ń gbèjà kábíyèsí pé ó tiẹ̀ lè má rí bẹ́ẹ̀, ó lè má jẹ́ wípé àtẹ̀jíṣẹ́ tí King Michi fi sórí ẹ̀rọ ayélujára náà ó lè má jẹ́ Ọọ̀ni ló fi ránṣẹ́, wípé ó lè jẹ́ pé ó fẹ́ fi bà kábíyèsí lórúkọ jẹ́. Ṣùgbọ́n táwọn ọmọ Yorùbá míì tí wọ́n sọ pé bó bá fi rí bẹ́ẹ̀ lóòótọ́, kí kábíyèsí kó máa wá ọ̀nà míì tó bá fẹ́ bá ẹlòmíì sọ̀rọ̀, kó má jẹ́ pé àwọn kábíyèsí fún rẹ̀ ni yóò máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí èèyàn. Wọ́n ní bó bá tiẹ̀ fẹ́ bá King Michi sọ̀rọ̀ tàbí fẹ́ pè é, wọ́n ní ọ̀kan náà àwọn agbẹnusọ amúgbálẹ́gbẹ̀ẹ́ inú yẹ kí kábíyèsí ní kó bá òun fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí i, tí ó bá sì ti fi tán àti bá a sọ̀rọ̀, nọ́mbà amúgbálẹ́gbẹ̀ẹ́ kábíyèsí náà ni wọn yóò fi pè é, tí wọn yóò fi bá ẹnikẹ́ni tó bá fẹ́ bá sọ̀rọ̀ tí wọn yóò fi bá a sọ fẹ́ bá.